ǹjẹ́ yín àgbààgbà kẹ́ ẹ lọ kẹ́ ẹ bọ̀ tẹ́ ẹ ní ìrẹ́jẹ òsì nú fọ́tò pé bá a bá ṣe dúró ńlá bára wa àmẹ́mi àtẹ̀yìn tún mọ̀ pé bìrí láyé mọ̀ yìí ayé tá a wà yìí láyé làákàyè àtọwọ́dá artificial intelligence AI tó jẹ́ pé ìwọ ló dùn tí wọ́n yà fọ́tò àmọ́ ńgbà tí wọ́n bá fọ̀ jáde tí wọ́n dábìrà lé lórí tó wojú ọpọ́n bàbá rẹ̀ lọ́ọ́ bà ń bẹ́ẹ̀ èyí ń bẹ́ẹ̀ nà járe tó àwa ọmọ ayé òde òní bíi tèmi ẹjẹ́ sáré gbé òwe Yorùbá méjì kan yẹ̀ wò táwọn ọgbọ́n ti ń bẹ́ àtẹ̀kọ́ táwọn baba ńlá wa fẹ́ ká kọ́ òwe àkọ́kọ́ rèé àwọn bàbá mi mọ́nímọ́ní bàbá mi mọ̀yànmọ̀yàn ní lọ tí wọ́n bọ̀ tán ní ìgalà ọlọ́run ó wọ ọmọ rẹ ó ní tọlọ́run òṣòro àwọn Ògúndélé àtàwọn Ọdẹ́yìnká ní ẹbẹ̀ ìgalà ọlọ́run ó wọ ọmọ rẹ ó ní tọlọ́run òṣòro àwọn Ògúndélé àtàwọn Ọdẹ́yìnká ní ẹbẹ̀ bẹ́ẹ̀ mọ ìgalà eléyìí ẹran kan tí wọ́n máa ń panú gbó a type of antelope ẹ sì mọ̀ pé àwọn tí ń jógun délé tí ń jọ Ọdẹ́yìnká ńlá àwọn ọdẹ hunters tí wọ́n máa ń lọ ìgbẹ́ tí wọ́n lọ pẹran ńgbà tẹ́ ẹ bá wá ń gbàdúrà tẹ́ ẹ súre fún ìgalà pé tó ọmọ tó bí ọlọ́run ó dáa sí o ńlọ bá ní tọlọ́run ò mọ̀lẹ́ tọrọ bá mi òkè kò kúkú burú àmọ́ àwọn ọdẹ tí wọ́n máa ń wá nú ìgbẹ́ tí wọ́n máa ń pẹran àwọn gan ni ẹ bá ń bẹ̀ torí bí wọ́n bá rọ̀ mọ́ mi tí wọ́n dà ń bá jiná tù tí wọ́n yìnbọn pa ń kọ́ ìtàn wí ni pé àwọn nǹkan ń bẹ tó jẹ́ pé ó dàbí pé bóyá agbára tiwọn àbòkìkí tiwọn àbòkọ tiwọn kò ga gàǹgà bí àwọn kan tá a mọ̀ àmọ́ àwọn eléyìí tẹ́ ẹ̀ bá a sọ́ra tẹ́ ẹ̀ fi tiwọn ṣe olúwa rẹ̀ lè jẹyàn rẹ̀ ń ṣú ó dàbí pé ó fẹ́ lọ́ọ̀rọ̀ ga ń lò ń yájú sí akọ̀wé rẹ̀ sẹ́kítírì àbí PA ọ̀ sọ́ra ó lè mọ́jọ orí o ní Yorùbá fi ní ń gbọ́ ọba ń pè ọ́ tí wọ́n wá ń gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ tó ń dáfá ọ̀dà bífà rẹ̀ bá fọrí àmọ́ tó bá fọ bí ń kọ́ kí ló ṣe èyí ò ní pé àwọn tó dàbí pé wọn lágbára wọn ṣe nǹkan kan tó ń gan àwọn ló yà á gbájúmọ́ ká mọ̀ tù ká mọ̀ bẹ̀ èyí ò ń bẹ́ẹ̀ ná Yorùbá tún lọ wọ́n bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ ń sunkún ẹ̀há bẹ́ẹ̀ àjà ò tó lágbádá orí igi ló ti ń lò ó ọ̀kẹ́rẹ́ ń sunkún ẹ̀há bẹ́ẹ̀ àjà ò tó lágbádá orí igi ló ti ń lò ó bẹ́ẹ̀ mọ ọ̀kẹ́rẹ́ squirrel ìwà ń sunkún ẹ̀há kílẹ̀ ẹ̀há kìí ṣe ẹ̀há àtàwọn mùsùlùmí o ní tí Yorùbá ń pè ní ẹ̀há ní aṣọ kéńké tá a mọ̀ ń wọ̀ lórí aṣọ tí èbó ń pè ní waistcoat wọ́n ní ọ̀kẹ́rẹ́ ń sunkún ẹ̀há àmọ́ bẹ́ẹ̀ mọ àjàò flying squirrel tí máa ń ní folds of skin tí máa ń lásọ awọ jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ báyìí tí máa ń jẹ́ kó lè fò wọ́n ní àjàò tó lágbádá èyí wọn awọ rẹ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ tí ń fi ń fò ìbò ló ń wọ̀ lọ mẹ́bórí igi náà ló ti ń ṣe ọ̀kẹ́rẹ́ náà sì rẹ̀ òun náà ń gun orí igi lọ ìdáhùn wí ni pé àwọn nǹkan kan ń bẹ tí ò yẹ ká máa jowú ká mọ́ kàn bára wa nú jẹ́ torí pé kí ni ẹni tí ń lò gan-an sọ yàtọ̀ sáwa ni kọ́ yàtọ̀ ìtàn baba ńlá wa ń wí nù sẹ́rí pé Yorùbá dùn bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán yìí ẹ dákun ẹ bá ń tarí rẹ̀ sẹ́lómi èyí ò ní pé ẹ bá ń share àbíkẹ́ rìpóòstì àkó àsìkò yìí.